òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn ẹ̀ka jáde lọ òun tún ẹfẹ̀ lọ́gbọ̀n ṣe. láti rí yín sà ọdún ní ẹ̀sán ìfọlọ́kọ bọ̀ fún àkọsílẹ̀ nǹkan tá à ń ṣe orúkọ ẹ̀dẹ́kùnrin ẹ̀ sà. Solomon Abiodun Májẹ̀kódùn lórúkọ mi tí àwọn èèyàn máa ń pè ní bàbá kékeré bàbá aládàlú. bàbá aládàlú. Of the whole universe. the whole universe, the whole world. Any other one is counterfeit. any other bàbá kékeré bàbá aládàlú. counterfeit. fake ni. yà ẹja bẹ̀rẹ̀ báyìí kí ló dé ọkọ gbé wálé náà kàtẹ́ mú láti bẹ̀rẹ̀ kí ló gbé wá sílé. ẹ ṣe kábàdọ̀ nǹkan ni jẹ́ mo ní ṣíṣe kan ní ṣọ́ọ̀ṣì wa ṣùgbọ́n èní kọ́ la fẹ́ ṣe kinní yẹn but nítorí ti Ọláyínká Quadri tó jẹ́ èní ní ọjọ́ ìbí ẹ̀ èní gan mo dé láti Amẹ́ríkà ẹ̀dá wo ṣe máa rẹra pẹ̀lú gbogbo hours síbẹ̀ tí lónú plane yẹn ṣùgbọ́n àpọ́nlé lára ń fẹ́ Ọláyínká Quadri kì í ṣe ọ̀rẹ́ àná kì í ṣe ọ̀rẹ́ ìjẹta àti ẹ̀ṣọ́ ọ̀rẹ́ máa ti dọmọ ìyá childhood friend ló jẹ́ sí mi so kí ni ká ti gbọ́ òun gbọ́ ara kò rẹ̀ sẹ́ẹ̀ pé máa wá ó sọ pé kí n má bọ́dà pé ó lè ti rẹ̀ mí àmú ni mo ti gbọ́ so bó ṣe débì yìí ó surprise òun gan bó ṣe rí ni àpọ́n ìlànà ń fẹ́. ní ọ̀rọ̀ kan ọ̀rẹ́ yín pé 65 lé ní kí lẹ fẹ́ sọ fún ẹgẹ́ bí ọ̀rẹ́. Àgbàláńdà yìí lágbára Ọlọ́run mo gbà ládùúrà pé a ṣe ọ̀pọ̀ ẹ̀ láyé nínú owó nínú ọlá nínú ìdẹ̀ra nínú àlàáfíà ògùn ọ̀rọ̀ tó máa ṣe Ọlọ́run ti gbé lékè o Ọlọ́run ti pọ́nlé Ọlọ́run ti gbéga kò dẹ̀ ní wáyé láéláé. bàbá mo sọ̀rọ̀ pé níwádùn láti rí yín Olúwa ṣe. Amẹ́ríkà lẹ wà ìrírí yín bẹ̀ yẹn báwo ló yẹ rí. ìrírí yín bẹ̀ yẹn báwo ló yẹ rí ìrírí yín as a celebrity táwọn èèyàn ti mọ̀ ń bì àkàndé ògbẹ́dẹ́ àkàndé àrí bàbá nù fíìmù bàtà wà gbalẹ̀ wà lamẹ́ríkà experience ní Amẹ́ríkà báwo ló yẹ rí. ìrírí tó dáa ni mi ò dẹ̀ fìgbà kan kábàámọ̀ rí pé mo ẹ̀dọ̀ síbẹ̀ ní àkọ́kọ́ ìrìn àjò ẹ̀dá Ọlọ́run nìkan ló yé ní èkejì àwọn àgbàbọ̀ ní ibi orí dání sí là á gbé bí mo ṣe ẹ̀dọ̀ sí Amẹ́ríkà kò ṣẹ̀yìn Ọlọ́run ẹ wò ó Nàìjíríà ló dakun báyìí nísìn nígbà táwọn àmì tẹ́pẹ́ à ń ṣeré náà à ń ṣeré adẹ̀ ń rí jẹ a ò la ṣùgbọ́n àlánúlẹ̀ ṣùgbọ́n ẹ wá bó ṣe wá rí nísìnyí gbogbo ẹ ti wá di wọ́ọ̀lù ńkọlù ọ̀hún yẹn lóòótọ́ à ń ráyè ṣeré ibi tí mo wà ó jìnnà sí ìgboro káwọn bá béèrè pé bó ni wà ń bẹ̀rẹ̀ màá ní mo sá fún ẹ tó ni nítorí pé ó jìnnà gan àwọn fún ìtọ́ba ìṣẹ́bá tí wọ́n bá ń ṣe lọ́hùn yẹn àwọn tó bá súnmọ́ àbẹ́ àwọn tó yẹ pé mo láti tijú wọn láti lọ ni kò sáyé ẹ̀ iṣẹ́ ni and God so good life bẹ̀ yẹn ó wà òkè gan wọ́n ní òfin wọ́n dẹ̀ ń tẹ̀lé òfin àwọn tó ń ṣe òfin wọ́n ń tẹ̀lé òfin kò dàbí ọ̀dọ̀ wa mi pé àwọn tó ń ṣe òfin gan lọ́tún rí òfin gbogbo tó ń pa á kú lọ nìyẹn kọ́lọ̀ kó bá túlù àṣẹ. bàbá eré ìtàgé báyìí ìbò wa ló àti pé pé musa fún ẹ tó níbi tẹ wà but eré ìtàgé ṣe gbogbo ski yẹn gbogbo ọgbọ́n yẹn gbogbo knowledge yẹn ṣe ẹ̀yin ń lò. olóhùn sọ lẹ́ẹ̀kan ṣé mo àwọn èèyàn wa wọ́n fẹ́ ṣe produce film ní Amẹ́ríkà wọ́n máa sábà lò sí New York Maryland New Jersey and when we talk of New York síbi tí mo wà ní Ohio is 12 hours drive ẹ sọ fún mi ẹni tó wá sí New York tó fẹ́ produce film èlò ló fi produce film tó wáyé pé lórí artist kan tó jẹ́ èmi asanwó plane àbí tó wá ní kí wọ́n drive láti Ohio wá sí it's not possible asanwó plane asanwó hotel asanwó àjíjẹ àtimú àtúnsanwó iṣẹ́ lórí artist kan ó wù wọ́n but ìnáwó yẹn ti pọ̀ jù I cannot blame them so àfàwọn tó ń kó bá súnmọ́ wa bí irú Indianapolis gbàmí Maryland is 8 hours drive mo ti lọ bá wọn ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti gbé ọwọ́ sókè pàtó tó stage kan ẹ̀wá ó tó gẹ́ àgbà ni mò ń dà tẹ́lẹ̀ bá ti ra flight
mi ò ní wá so n tó fà á nìyẹn tẹ́ pé mi ò lè má bá wọn ṣe bíi ti tẹ́lẹ̀ mọ́. so that way compare now ìgbé ayé ibẹ̀ yẹn ó rọrùn ju ti bí lọ. ẹ má yẹ ká tọrọ ajẹ ẹ má yẹ ká tọrọ ajẹ mo sọ lẹ́ẹ̀kan mo ní àwọn ṣe òfin wọ́n mọ òfin wọ́n dẹ̀ ń tẹ̀lé òfin níbí yìí ní ọ̀hún yẹn ó bá jẹ́ president ni mo wí tó bá ṣe nǹkan tí ò bójú mu wọ́n máa gbé ẹ níbí yìí bẹ́ẹ̀ ṣe wá sí ẹ lọ síbi kan fẹ́ lọ wáṣẹ́ kí ọmọ sẹ́nitọ̀ kan lọ síbẹ̀ kó òun fẹ́ wáṣẹ́ qualification tẹ́yìn ní ó ju tọmọ sẹ́nitọ̀ yẹn lọ wọn ò ní gbéṣẹ́ yẹn fún yín so ẹ sọ fún mi kí la fẹ́ move forward lọ́hùn yẹn kò sí tó jẹ́ bẹ́ẹ̀ o bá jẹ́ ọmọ sẹ́nitọ̀ bá jẹ́ ọmọ gọ́fúnọ̀ don't care ikọ̀ ọ̀rọ̀ àti gbogbo wọn ní lọ́hùn. ẹ sà àwọn ọmọ wa tó wá fẹ́ jápa ńkọ́ ẹ bọ̀ ló fẹ́ jápa ìpínkà fẹ́ jápa mú ìwà ẹ̀ kí n jápa. tọ́lọ́run máa ti kọ́ bẹ́ẹ̀ tọ́lọ́run bá ti kọ́ bẹ́ẹ̀ pé yes ibi tó máa end up sí nìyẹn ẹ lè hold ẹ̀ ok ṣé iṣẹ́ àti pàṣẹ kékeré mo ti lọ síbẹ̀ mo ti dàgbà lọ sí Amẹ́ríkà náà ìgbà tọ́lọ́run sọ pé ó máa bọ́ sí nìyẹn kì í ṣe èmi babaláwo kọ́ ló ní máa lọ sí Amẹ́ríkà kì í dẹ̀ ṣe wòlíì kì í ṣe aláàfáà kankan Ọlọ́run ni. so ẹni tó bá rọ opportunity ẹ kó jápa o. pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí tọ́nà bá tún kọ́ mọ́. tọ́nà bá ti kọ́ mọ́ ní kó tó gbé ìgbésẹ̀ kó wò ó dáadáa mo sọ fún ilé ẹ̀kọ́ mi lọ sílé babaláwo mi lọ sílé oníṣègùn mi lọ sílé aláàfáà àbí wòlíì kankan Ọlọ́run kọ sí mi ló fi wọ̀n mí ni ààrẹ ń pè òun dífá tífá bá fọre táàdù bá fọre ńkọ́ nígbà tó lọ sọ pé ok o ti tó àsìkò kí n lọ wà á máa tó ṣe no àmúdúpẹ́dọ̀ Ọlọ́run. àwọn kan sọ pé bàbá ti di wòlíì wọ́n lè ti di wòlíì. wòlíì náà mi ì ṣe wòlíì o mi ì ṣe wòlíì o ṣùgbọ́n àgbà ni mi nínú ìjọ. ìjọ wo lẹ́ ń lọ sà. ìjọ Kérúbù àti Séráfù ni. ẹ sà lára àwọn tó di àjìṣẹ́ra nínú sẹ́yìn ní tẹ̀bẹ̀ láti kékeré tẹ̀lẹ̀ sí débi tó ayé fi mọ̀ yín kárí ayé ipò tíṣẹ́ náà wà lásìkò tó tẹ́ lọ́rùn ìsàlẹ̀ ìtọ́dọ̀ wa ń bì. kò tẹ́ mi lọ́rùn tẹ́ bá ní ká wo dáadáa ẹ má ẹ̀ka tanra wa jẹ ẹ sọ fún mi àwọn tó tọ́kùnrin àwọn ní producers ẹ jẹ́ káwọn bíi mélòó kọ́kọ́ jáde pé owó táwọn ná sórí fíìmù tó produce àwọn ń rí ojú owó ẹ yẹ kó jáde kó wá sọ àti sọ èrè o àwọn owó táwọn fi ṣe fíìmù yìí o àwọn rówó yẹn padà how many of them ẹ sọ fún mi so bí tíṣẹ́ yẹn tó dé nìyẹn kí lọ́nà àbáyọ I don't know Ọlọ́run ló mọ̀ nípa ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèré kò ṣàjèjì sí mi mo ti ṣe assistant general secretary ẹgbẹ́ fún ọdún 8 so mo mọ nusa nǹkan ẹ̀rọ gbogbo ìgbà àríṣà ẹ̀ ṣùgbọ́n ibi tí tó ń lọ yìí I don't know how many people wey produce nísìnyí àwọn tó ń produce ṣé ń rówó wọn. bẹ́ẹ̀ nípa àwọn mìíràn tó ní àwọn obìnrin wa wọ́n ń bọ́ra lẹ̀ wọ́n ń tegi ní ẹ̀yin ò dé bẹ̀rẹ̀ báyìí. mi ò mọ tó ti rí yẹn o wọn ò fi àwọn tí a bá níwájú wọn ò fi yẹ kọ́ àwa mo dẹ̀ mọ̀ pé ẹ mọ olóògbé tó jẹ́ ìyàwó mi tó yìí máa yẹ kó dùn mí bí o rò pé tó kó ṣe rí kó bọ́ra lẹ̀ abàgbẹ́ kí ni tẹ̀bí ìyàwó ẹ̀ náà gbà tó wà láyé tẹ̀bí náà ń bọ́ra lẹ̀ ni tẹ̀bí náà máa ń ṣẹ́yàn lẹ̀ ni irọ́ sọ̀bí táwọn ti rí èmi ò mọ̀ ẹ̀ má ẹ̀ka gbàgbé àwọn ọmọ ń bọ̀ lẹ́yìn wa ń ta bá ṣe lẹ́yìn ìtàn lẹ́yìn ọ̀la ń ta bá ṣe lẹ́yìn àwọn ọmọ tó bọ̀ lẹ́yìn àwọn ń wò ó àwòkọ́ṣe aláwọn ló máa fọ́lò àbí. kí n má gbàsìkò yín mọ̀ pé táìmù àti ṣe fàájì la wà kí n má gbàsìkò yín ìmọ̀ràn lẹ́fẹ̀ gba àwọn tíátà ọ̀dọ́ táwọn náà inspire láti dàbí bàbá kékeré lọ́jọ́ iwájú. Olúwa ṣeun ní àkọ́kọ́ ṣẹ́mọ̀ ibi tí olúkálukú ti yan tiẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ibi tí Abíọ́dún Michael tí mo ti yan tèmi ọ̀tọ̀ ni mo ní orúkọ lénìí kì í ṣe babaláwo ló fún lórúkọ kì í ṣe àfáà kì í ṣe wòlíì
Ọlọ́run ló fún mi lórúkọ yẹn mi ò tẹ̀lé láti gbọ́ orúkọ yẹn jẹ́ so àwọn tó bá fẹ́ wo náà kó wo kó tó bẹ̀ wọ̀ ẹ fi síwájú Ọlọ́run ẹ bá mi wò sọ́nà mi ni àwọn ẹlòmíì wọn mọ̀ kì í sọ̀nà àwọn ẹlòmíì bákan tọ́rí wo ni ẹ má jẹ ntọ́ yín jẹ wọ́n máa padà ni ṣùgbọ́n tó bá ti tọ́ bó ṣe ń tọ́ wọ́n sọ pé ok ọ̀nà ni lóòótọ́ àwọn obstacles lè máa wà o àwọn òṣòro kankan máa wà o ṣùgbọ́n tó sọ pé pọ́nà ni olú alájáṣá ni ṣùgbọ́n láì ṣe bẹ́ẹ̀. finally kí ni secret ẹwà yín èmi tẹ́ tó fi lọ́mọ gan-an ẹ bá dúró àwọn àwọn pé àtẹ̀gbọ́n tábìlì ló ń lọ yìí kí ni secret kí láṣìírí ẹ̀ kí láṣìírí ẹ̀. Ọlọ́run láṣìírí ẹwà wà. nǹkan wá sí kọ́kọ́ ní àbáwọn ni àwọn ni ẹ̀ ń bá wa compete kí ló ń ṣẹlẹ̀. Ọlọ́run ni àṣírí ẹwà Ọlọ́run ni kò sí kankan lóòótọ́ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìyàwó tí mò ń fẹ́ ní ìsìn Ọlọ́run ló kọ wá pọ̀ kì í ṣe ènìyàn Ọlọ́run dẹ̀ ṣe pé ọ̀rọ̀ ara wa ó ń yéra wa ṣùgbọ́n gbogbo ẹ̀ jùlọ àti ìyàwó ni o àtàwọn ọmọ tí mo bí ni o àti ọ̀rẹ́ ni o èyí tó jùlọ òun ni Ọlọ́run tí wàá ti pé Olúwa kọ́ ilé náà ẹ̀dá kan ṣe lásán. ẹ ṣe àbá àmà àdìmásà ẹ ṣe kọ́ta ẹ ṣà. Ìyẹn náà wà.